mo ti ń ṣe ọ̀kadà nísìn láì mo ti jáde secondary school ní Catholic. First born mi ó ti wà láfún nísìn òun mo fi tọ́ ọmọ márùn-ún ọ̀kadà mo fi tọ́ ọmọ márùn-ún. láti 2010 láti ń ṣe olókadà aṣáà yìí láti ìgbà tọ́kadà ti wà ní bóyá 120. ìsọ̀límẹ̀tì ọ̀kadà ń sìn táwa gbàǹgbà ìsọ̀límẹ̀tì ń sìn wọn 1.5 million. 1.8 1.10 wọ́n ń gbé lẹ́nu ẹ̀ ní ìsọ̀límẹ̀tì. bọ̀ èrò tá à ń gbé báyìí agídí náà fi ń wọlé àwọn bẹ̀bẹ̀ ni ẹjọ́ gbogbo náà ń sọ. ṣọkọ lè máa ṣe kíyàwó náà máa ṣe. ọkọ ìṣe àdáadáa ọkọ àti ìyàwó wà bí tí wọ́n jọ ń ṣe papọ̀. irọ́ o. àwọn jọ wà ń bí báyìí. ẹgbẹ́ wá ṣẹṣẹ́ ìníyàwó yìí náà ń ṣe. lágbára Ọlọ́run. ẹ̀ẹ́dẹ̀jọ wà ń bí. lágbára Ọlọ́run. àwọn ń ṣe márùn ẹ̀yìn náà ń ṣe márùn wa mi ò rí irú eléyìí o ó lè ṣẹlẹ̀ mi ò rí rí. I remember when I was nobody, when the glory was stop and stuck. I remember when I was nobody, I never thought I'd be somebody. I was crying, I have no shoe. I was crying, I have no shoe. Not until I saw the without bless. Not until I saw the without bless. bàbá mi ẹ kú àsìkò yìí sà iṣẹ́ kí lẹ̀yin ṣe. iṣẹ́ ọ̀kadà ni mo ń gbé. wọ́n lẹ́yìn lẹ̀ ń jẹ́wọ́ ń sìn. àjẹwò elépo ló kó wa lọ ká tó abáde epo 850 900 NNPC nìkan òun ló máa ń ṣàánú àgbọn ká tó lọ tò sí NNPC táìmù ti lọ àwa ti tò sí NNPC ó dijọ́ kejì ká tó lè ṣiṣẹ́ torí a máa tò sílẹ̀ ni. ṣé àwọn èèyàn máa ń lọ kọ́ṣẹ́ ọ̀kadà ni ọ̀pọ̀lọpọ̀ ọlọ́kadà lóníṣẹ́ kan tó ń ṣe kí ló sẹ̀yìn dọ́lọ́kadà. bàbá ni mo ṣe nígbà tí gbogbo àtijọ́ àti mo fámìlì nílé kọ́mọ́ tó lọ sùkúl ká tó jẹun ká tó mu òun ló fà mo dẹ̀ fi lọ gba ìsọ̀límẹ̀tì ọ̀kadà ìsọ̀límẹ̀tì ń sìn táwa gbàǹgbà ìsọ̀límẹ̀tì ń sìn 1.5 million. wọ́n ń gbé lẹ́nu ẹ̀ ní ìsọ̀límẹ̀tì ní ọ̀kadà. bẹ́ẹ̀ ni sà táwa táwa níyàwó àtọmọ gẹ́gẹ́ bí èmi ọmọ márùn-ún mo nílé. ṣé epo la fẹ́ sọ ká tó epo 2000 tàbí iṣẹ́ tẹ́lẹ̀ tó dé tàbí epo 5000 ní ìsìnkú iṣẹ́ ẹni ní machine máa gbó lọ́wọ́ wa ìyàwó àtọmọ náà máa jẹun lé adẹ̀bẹ̀ sanwó ìsọ̀límẹ̀tì tán so easy inú ẹ̀ ní àwọn tó jẹ́ àwọn agbèrò ọ̀kadà náà àwọn náà tó máa dà wà láàmú mo ti ń ṣe ọ̀kadà nísìn láì mo ti jáde secondary school ní Catholic láti wọ bí i 17 years. First born mi ó ti wà láfún nísìn òun mo fi tọ́ ọmọ márùn-ún ọ̀kadà mo fi tọ́ ọmọ márùn-ún. láti 2010 láti ń ṣe olókadà aṣáà yìí láti ìgbà tọ́kadà ti wà ní bóyá 120 láti ń ṣe bọ̀ Ọlọ́run aṣèdúpẹ́ náà nípa ṣèwádìí sí. kí ló dé tẹ́ gbé káàsì sójú gbogbo ẹ̀ báyìí. káàsì ló lè ṣe báyìí o káàsì ló ṣú ọ o because káàsì òṣèlú tó ń fojú pààyàn rẹ̀ tó bá ti rí káàsì o ti pàdé èèyàn nìyẹn o. wọn ní jí ń gbé. kò sì jẹ́ kò sí kankan èrò tá à ń gbé báyìí agídí náà fi ń wọlé àwọn bẹ̀bẹ̀ ni ẹjọ́ gbogbo náà ń sọ kò sówó kò sí nǹkan kan náà ń pariwo. ṣàánú kan ẹ bá bẹ gómìnà àti àtòkè lọ́hùn kó ṣàánú wa o kó ṣàánú ẹ wa o. kíjọba kó jọ kó ṣàánú wa kó bá dí epo yẹn wálẹ̀ kó jọ torí Ọlọ́run ọba ẹ̀bẹ̀ lábẹ́bẹ̀ epo tá a rà ní sí 950 ní 900 láàrin epo per litre kó jọ kó ṣàánú wa lórílẹ̀‐èdè yìí. I remember when I was nobody. I remember when I was nobody, when the glory was up and so. I remember when I was nobody, when the glory was up and stuck. I remember when I was nobody, I never thought I'd be somebody. Èmi sùn pé mi kò ní bàtà, àgbà tí wọ́n rí ni kò dẹ́sẹ̀. I was crying, I have no shoe. I was crying, I have no shoe. Not until I saw the without bless. Not until I saw the without blessing. ẹ máa bá a ká lọ ṣùgbọ́n àkíyèsí kan wà tá a fẹ́ pé ìjọba ìpínlẹ̀ Ògùn sí nípa street light kan tó wà ní Láfẹnwá níwájú ilé epo Mobil. Òjò tó rọ̀ ní àná ló jẹ́ kí street light yìí kó yá lulẹ̀ ẹ̀yin náà wo street light náà kíjọba jọ ìjọba ìpínlẹ̀ Ògùn ẹ tètè wá bá wa nǹkan ṣe sí street light yìí kó tó di pé ó ṣe ìjàmbá tó pọ̀. látìgbà tí epo ti wọ́n ẹ̀ sà ẹnu ò lọ déédéé torí ẹni táwọn náà bá gbé tá a bá sọ fún pé bóyá kó san 1000 san 800 á jẹ́ kó yé wa pé òun ò nàgbára nǹkan tó jẹ mọ́ bẹ́ẹ̀ gbogbo àná làdẹ̀ mọ́ bí gbogbo wa ṣe ń manage. oníkálukú ìjọba mo fẹ́ lè ní ìjọba ṣe bó ṣe wù ẹ́ ni
torí pé tí ìbá ń ṣèjọba ṣe bó ṣe wù ẹ́ eléyìí á máa wọ́n ní ó máa dá ṣé iye owó tó rà jáde lọ́hùn-ún ní NNPC tó ti ń gbé wá ṣó yàtọ̀tọ̀ síra wọn ni débi tí kan máa ta kan ní 950 tí kan máa ta tiẹ̀ ní 850 tí kan máa ta tiẹ̀ ní 580 650 ṣé ibi tó ti rà ṣó yàtọ̀tọ̀ síra wọn ni. iṣẹ́ wo lẹ̀ ń ṣe tẹ́lẹ̀? iṣẹ́ búrẹ́dì mo kọ́ bíkà ni mí mo dẹ̀ ní iṣẹ́ tí mo fẹ́ fi iṣẹ́ bọ̀ kò tí sàgbà àti bẹ̀rẹ̀ ni mo ní ṣọ̀kadà báyìí tó ti tó bí abi 10 years. iṣẹ́ aṣọ ni mo kọ́ Kampala àtijọ́ àtimú náà ni àtijọ́ àtimú ni. ẹ má gbàgbé ọjọ́ Thursday tó ń bọ̀ yìí a fẹ́ ṣe àdúrà fún bàbá wa Alhaji Bọ́lá Yusuf tí wọ́n jẹ́ amọ̀nà Òwu Kingdom. Ẹ̀yin náà tẹ́ bá ní òkú lọ́run tẹ́ fẹ́ bá a dá sí ẹ jẹ́ ká jọ ṣe ká ṣèrántí àwọn òkú wa. Mo ní bá a ṣe múnú àwọn tó wà láyé dùn nígbà tá a bá ń fún wọn lówó kò yàtọ̀ sígbà tá a bá ń ṣàdúrà fáwọn òkú wa náà. Ẹ jẹ́ a ṣe bẹ́ẹ̀. Bàbá mi ṣàlàáfíà lẹ́wà bàbá bó lẹ ń lọ èlò lówó ọ̀kadà yín ìbáraẹni tí ń ṣiṣẹ́ márúwá yìí. ọ̀gá a ti pẹ́ lẹ́nu ẹ̀ mo ti pẹ́ lẹ́nu ẹ̀ at least a ti máa wà ní 4 to 5 years. obìnrin tó ń ṣe márúwá. pẹ̀lú ògọ́lọ̀. àwọn ọmọ yín kọ́. wọ́n wà lálàáfíà. kí ló sọ yín do ní márúwá. mo kàn láìpẹ́ ẹnì ọ̀gá mi lọ nítorí sí mi sí pé wọ́n fẹ́ ṣe empowerment so mo dẹ̀ dá wọn lóhùn mo dẹ̀ adẹ̀wára wa jọmọ́ra wa ń bẹ̀ sọ ọlọ́dẹ gbà fún wa wọ́n lọ́ọ̀tì wa akọ àmọ́ wà. ẹ máa ń wà gan. pẹ̀lú ògọ́lọ̀ ẹ bá ní Kaduna ya bisimilayi. Ọlọ́run máa fèrè sí ó yá ẹ̀yin ọmọ bàbá Shehu Seye Muhammad ní ṣiṣẹ́ o bó tẹ̀ ń ṣe yìí fún àwọn gbogbo àwọn aráàlú mọ̀mọ́ lórí ẹ̀yin náà tẹ́ wá ń ṣe ẹ tún náwó ayé náà ni ẹ ń ná mi ẹ ń ná wàhálà ẹ ní rí dààmú Ọlọ́run Muhammad. Kansilati gbogbo ayé ti mọ̀ ẹ́ ó dẹ̀ ti dológo ògo yẹn ò ní jóná o láhàúlà wàlà quwwata ìlà bìlà. Ẹ ṣé bàbá mi kí ni ohun tí ojú àwọn onímárúwá ń rí láti gbà sóbìnrin tún làwọn náà ni sóbìnrin ń ṣe má ẹgbà mi torí Ọlọ́run obìnrin ń ṣe márúwá ṣọkọ lè máa ṣe kíyàwó náà máa ṣe. ọkọ ìṣe dáadáa ọkọ àti ìyàwó wà níbi tí wọ́n jọ ń ṣe papọ̀. irọ́ o. àwọn jọ wà níbi ìbàdí tí wọ́n jọ ń ṣe papọ̀. màá wish láti meet ọkọ àti ìyàwó tó ń ṣiṣẹ́ márúwá yẹn o. ẹgbẹ́ wa ṣẹṣẹ́ ìníyàwó yìí náà ṣe. lágbára Ọlọ́run. ẹ̀ẹ́dẹ̀jọ wà ń bì. lágbára Ọlọ́run. ṣé ṣọkọ yín ni ìyàwó yín ni àwọn ń ṣe márúwá yìí náà ń ṣe márúwá tẹ́rọ bá kẹyọ kan márúwá tí wọ́n dà tí yín dà mára tèmi lélẹ́yìí mára tiẹ̀ ló wà lẹ́yìn. ọkọ àti ìyàwó ń ṣiṣẹ́ márúwá ń bì kan náà bọ̀tọ̀ kan yóò ní máa ní girlfriend o. kò lè ní girlfriend. ẹgbẹ́ ẹ̀gbọ́n. ṣó lè ṣiṣẹ́ lọ látàárọ̀ kó tó wá lọ máa wóbìnrin kiri ni. báwo ló ṣe wá rọrùn fọ́kọ àti ìyá láti máa ṣiṣẹ́ márúwá ń bì kan náà. kò sí kan tó fi ẹ̀wẹ̀ náà pa ṣẹ́kẹ́lẹ́ mi wá tẹ́lẹ̀ so àwọn lọ́wọ́ ní kí n. òkè kójú lè ka yín ẹ má máa tẹ̀tẹ̀ kú tẹ̀. mo rọ́pò àti àwọn ọmọ yín wá ń kọ́ báwo lẹ ṣe ń gbé wọn. à ń gbé wọn náà ni àwọn èmi ti gbé wọn. bọ̀tẹ́ dúró ẹ dúró mi ò rí irú eléyìí o ó lè ṣẹlẹ̀ mi ò rí rí bọ̀tẹ́ dúró náà kí ló fà á ṣé iṣẹ́ márúwá yẹn lẹ lọ kọ́ láti bẹ̀rẹ̀ ni àbí báwo ni. mo ní ṣọ́ọ̀bù àtà ni àwọn náà ní ṣọwọ́ àtà ni. ta ló wá máa ìdí àkẹ́ máa ṣiṣẹ́ márúwá wá. èmi náà mo wò ó pé nígbà tí mi ń ṣọ̀lẹ mo dẹ̀ mọ bọ́ ṣe ń yọwọ́ mo pé jẹ́ kó máa ṣe márúwá tí ṣọ́ọ̀bù bá lọ déédéé àbọ̀sílẹ̀ yìí àṣà jẹun kò ní sí pé bóyá mo dé lálẹ́ mi ní kò sí ọjà ṣọ́ọ̀bù lé ní yìí. àwọn ọmọ yín kọ́. ọmọ ọ̀hún náà wà wọ́n ti lọ sí school. èmi mo wish fún ara mi mo ti nígbà tá a pàtẹ tá a máa pa 3,000 lójúmọ́ tá a dẹ̀ máa náwó mi ò dẹ̀ fẹ́ fi gbogbo bùkátà dá wọn torí mi náà mo wó ná òun ló jẹ́ irú mi ò tẹ́ sọ fún ọ tí mo tẹ̀ fi lọ́kọ. ọkọ yín tún kọ́ ló kọ yín bọ́ yẹn kọ́ lọ́kọ mi o. báwo lẹ ṣe wá fi nígbà tẹ́ gbé ìyàwó yín lo márúwá inú mi wá. ilé yín ò ní dàrú. ó tẹ̀ ti dá báyìí tó bá ti máa fẹ́ pé kò ọkọ̀ sójà lè ní yìí tó máa fẹ́ máa lejú tẹ́lẹ̀ yẹn ìwọ náà ti wà ń bẹ̀ ń sìn yìí ó ti dá bẹ́ẹ̀. in fact ilé yín ò ní dàrú ọmọ ìlú ò ní. ọmọ Ìjẹ̀bú. ẹ̀yin kọ́. Ìjẹ̀bú náà ni. Ìjẹ̀bú rò mú wa tó ń fọ̀ láti Ìjẹ̀bú à ń fọ̀ fàdà l'Abẹ́òkúta àwọn ọmọ yín kọ́ mélòó ni wọ́n. àwọn méjì péré náà ni. Ọlọ́run á wò wọ́n Ọlọ́run á dá wọn sí. iṣẹ́ wo lẹ ń ṣe mọ́mì. tẹ́lẹ̀ mo ń tajà bíi apalọ̀ minerals
ẹ fẹ́ tà mọ́. no ta ni èmi o. ṣé ọ̀kadà márùwá tẹ̀gùn iṣẹ́ yìí lẹ ní àbí ẹgbàá installment. installment ta ni o. láti ìgbà ọ̀lẹ́ tí. going to 2 years now. àṣẹ ti wà sanwó ẹ̀tàn. ó kù díẹ̀. ọlọ́run á san ìtòkò èlò ló kù. owó tó kù wọ bíi 500. lẹ́yìn àtọ́dún méjì. tí yín ń kọ́. èmi náà installment ni. tí n bá rí ẹ̀yin ẹlẹ́yinjú àánú tó lè bá mi support ìdílé yìí ẹ jọ nítorí ọlọ́run wọ́n jọ mí lójú o ọkọ ń ṣiṣẹ́ márúwá ní sọlúmẹ́ǹtì ìyàwó náà ń ṣe wọ́n support ara wọn ìjọ tí ìyàwó bá tàtọ́kọ̀ tà báwo lẹ ṣe máa ń ṣe nínú ilé. a máa ń yí mọ́ra wọn ni irú àná ń ṣe tára tèmi ò yá tèmi lọlé owó táwọn pa òun la fi jẹun la fi gbé nínú ilé láàárọ̀. ṣé ẹ máa ń kẹ fún mi lákàá nọ́mbà yín sà. èso àlà. ìwọ tí ò ń wò mí ilé ẹ ò ní dàrú kí lorúkọ fámìlì yín. Akínbọ̀. Akínbọ̀ orí àwọlé ẹ orí ò ní sákò lé ẹ wàhálà tó ń dé béèyàn tó fi ń gbéyàn kiri ò ní jẹ́ tiẹ̀ ìwọ tó ń wò mí káàkiri àgbáyé mo tún ti ráwọn ẹbí kan ní Láfẹ́nwá ẹbí Akínbọ̀ ohun mi kẹ́ bá mi mú dùnú bá wọn fún ẹ̀yin tí Ọlọ́run bá fi sí lọ́kàn ẹ jẹ́ agbáka nọ́mbà ọkọ iṣẹ́ márúwá lọkọ ń ṣe òun ìyàwó náà ń ṣe ṣé fóònù yín ni ọwọ́ ìyàwó yín ni fóònù yín wà. bẹ́ẹ̀ni. ọmọ pásọọdù yín. ó mọ̀. ṣúgà ti já àká nọ́mbà yẹn dà. 3010 91 24 63 Polaris Adenike Timileyin. báǹkì wo. Polaris Bank ní àká nọ́mbà wọn ẹ̀yin ẹlẹ́yinjú àánú tẹ̀ ń wò mí káàkiri àgbáyé àwọn tọkọ-tìyàwó kan ni mo rí ní Láfẹ́nwá tó ń ṣiṣẹ́ márúwá kì í ṣe pọ́n pè mí pọ́n ní ìdòwò èmi ni mo rí wọn tí mo rí pé bọ́n ṣe fẹ́ sanwó ìsọlúmẹ̀ǹtì tówó náà dẹ̀ ṣì pọ̀ ìrànlọ́wọ́ tá a náà bá rí láti mú bàdílé kò sí ohun tó burú ń bẹ̀ ẹ̀yin wá fáwọn èèyàn ní nọ́mbà yín ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọ́n bóyá ẹ ti ṣòwò. 070 36 18 86 40. bá mi ṣe ojú òní tiẹ̀ ilé òní dàrú àti jẹ́ àti mo ní nira fún wọn náà lágbára Ọlọ́run gbogbo ìwọ tó fẹ́ bá mi ran ìdílé yìí lọ́wọ́ ogun tó mú kán gbéyàn wá sórí social media kó ń ṣàìsàn òní jẹ́ tiẹ̀ ó ò ní tán lọ́wọ́ yín o ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ lára wọn ọkọ ń ṣiṣẹ́ márúwá ìyàwó ń ṣiṣẹ́ márúwá ẹ máa fi sàkáǹtì wọn tẹ bá ti ń fi sí ẹ pọkọ ẹ sọ fún wọn pé ẹ ti fi sí fún wọn ẹ ṣé o. ẹ bá mi ṣàdúrà fún gbogbo àwọn tó fẹ́ ran fámìlì lọ́wọ́. gbogbo àwọn tó fẹ́ ran ìdílé wa lọ́wọ́ Ọlọ́run á bá mi ràn wọ́n lọ́wọ́ àpò wọn ò ní gbẹ o iléeṣẹ́ yìí náà ò ní dàrú o iléeṣẹ́ yìí ò ní jóná. Ọlọ́run á ràn wọ́n náà lọ́wọ́. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Rayham Excess RM 139YS Up Minister Road, South Rayham, London. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ní fọkànbalẹ̀ wà.